ẹlẹ́ẹ̀kẹta wọ́n ní ti ṣẹ̀ríà ni bọ́jẹ́ ti sìlmí tọ́wà matlub wọ́n lò lọ yẹ ká fara mọ́ ìbéèrè táwa béèrè ń bẹ̀ wọn torí pé pépà yọ yẹ ká sì ní káàsì lérí ẹ̀ ìnípa wa béèrè pé torí pé táwa kọ́kọ́ fi ṣe bí táwa kọ́kọ́ fi ṣe foundation tààyùsù ní MARKAZ ní àyè kò sí mbẹ́ níbi pípé yìí ó ní àtààyùsù wàtọ́ni àtààyùsù wàtọ́ni ẹ ti ṣe ìmọ̀lù rẹ̀ nínú pépà yìí ẹ ń bíríngì ọ̀rọ̀ ṣẹ̀ríà wá sílùú tí ò sí ṣẹ̀ríà ẹ ń sọ̀rọ̀ ọ̀rọ̀ ṣẹ̀ríà nílùú tí ò ní ṣẹ̀ríà eri wájú olùwátọ̀nù la lè bẹ́ẹ̀sì kìíní lélẹ́rí náà first of all èyí tí àwọn bàbá wa tí wọ́n gbé ìyá yín kalẹ̀ tí wọ́n ń sọnù ìgbé wájú olùwátọ̀nù yàrá fíkì olùbí àti wọ̀lúwàkì agbọ̀dọ̀ kọ́kọ́ sọ ọ́nà kó tó di pa gbé ṣẹ̀ríà kalẹ̀ sẹ́ẹ̀lù ní ọ̀kọ̀ọ̀kọ̀ mọ bẹ kí ṣẹ̀ríà ọ̀kọ̀ọ̀kọ̀ dé ni àbí ṣẹ̀ríà ní ọ̀kọ̀ọ̀kọ̀ dé kí ìlú tó wá. a lè rí ṣẹ̀ríà tí ò bá sí ìlú lákọ̀ọ́kọ́ wò bó o ló ti rí kẹ́ tó mọ bẹ́ẹ̀ ti gbé tẹ́ẹ̀fì implimẹ́ǹtì ṣẹ̀ríà sí kí ni o síbẹ̀. wádìí olùwádìí nínú pépà yìí wọn ò sọ kó tó di pé wọ́n pín àwọn tẹ̀síìmù yìí ìtì ń ṣẹlẹ̀ nílẹ̀ Lárúbáwá wọn gbé wáyìí ìtì ń ṣẹlẹ̀ lọ́hùn báwọn ti rí ìlú tiwọn làwọn fi pín àwa náà gbọdọ̀ wá wò ìlú tiwa yìí bàbá sí kí ni o táwa pín kọ́dà inú tí mo ní tí mo fẹ́ bí a nínú ọ̀rọ̀ yìí ìní pé táwa tá à ń pèrè àwọn mùsùlùmí náà tá a qualify bí táwa fi pa àwọn kése àwọn kan kèfèrí ni wọ́n àwọn kan mùsùlùmí wọn táwa tá a pèrè àwọn mùsùlùmí náà ti qualify gẹ́gẹ́ bá ànábì ṣe gbàgbé kalẹ̀ ká tó máa pẹ̀lú mí pé kése mùsùlùmí. ìbéèrè òun lákòókò wá kíná kó tó di pa à ń sọ pẹ̀lú mí kèfèrí ni déwọ̀ gan-an o ti mọ́ tán ṣé ìlú yìí náà sì ràn ọ́ lọ́wọ́ kó o jẹ́ mùsùlùmí bó ti yẹ kó o jẹ́ déwọ̀ náà òkùnkùn oníkùnkùn ọmọ màánú sọ ọmọ tó ń ṣe nínú rẹ̀ gẹ́gẹ́gẹ́ téèyàn lè jẹ́ mùsùlùmí bá ànábì ti pé gan nírú ìlú tá a wà yìí especially gan ní Nàìjíríà yìí especially gan nílẹ̀ Yorùbá yìí àbí lẹ́kọ̀ọ́ bizat gbogbo èyí làwọn àfọwò tó ń kálukú kan fi lọ lè gbé fàtiwá wa tó wá di pé àwa ń tẹsẹ̀ bọ́ra wọn nínú fàtiwá yìí lọ́wọ́ á lead wá sí problem tàwa ń bẹ̀ nísìn táàrí yanjú eléyìí ìní pé èrò àfáà náà pé kó fún wa ní ìṣẹ́jú mélòó kan bọ́ bá yá á padà pèpè lédè eléyìí lọ́tọ̀ ni ó yẹ kí gbogbo níta fi ní ẹ wọlé wá nì ẹ wọlé wá ẹ mọ́ bọ̀rọ̀ rán ni sí wa níta ẹ wọlé kájọ pàdé tá a bá pàdé kò síjà ẹ̀yin ó ṣàlàyé àwa náà ó ṣàlàyé ní àyín torí pé irú Islam tá a nẹ́bi júwe mi ètí ìrìdì sí o bẹ́ẹ̀ mi ti dúró ibi zad ní Nàìjíríà kèsì amáléjì ara wa ni ó kọ lọ́wọ́ asma'u bila musammayat tẹ́lẹ̀ ẹ̀yin tẹ́ ń gbé òfin wọlé yìí gan tẹ́ ẹ̀ tí ì di mùsùlùmí tán ni ẹ má jẹ́ ká tanra wa o ọ̀rọ̀ Ọlọ́run tọ́ba yà ká bá lò ní àkìkátà ibi tá à ń lọ àti ìdébẹ̀ náà ló fi yẹ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ eléyìí o mo gbọ́dọ̀ jẹ́ kẹ́ni tó ní pépà náà kọ́ mọ̀ kó tó lọ torí pé mo cherish pépà náà mo sì rí i pé wọ́n gbìyànjú nínú pépà náà tí wọ́n bá sọ tiwọn àwa náà gbọ́dọ̀ jí kí wọ́n mọ mọ́kìfù wa ní àyín kó tó di pé wọ́n mọ̀ lè sọ níta tààyùsù sílmì yìí ó ní ìdíkà pé mùtámọ́rù ńláńlá lérí ẹ̀ káwá gbé àgbóyè mi kalẹ̀ tẹ́ pé a ṣe wádìí bí alákọ̀ọ́kọ́ stọ́dì bí àná kíkú bí àti wọ̀lúwákì lákọ̀ọ́kọ́ gbé kalẹ̀ náà kó tó di pa àmọ́ wá gbèsè rí àní orí ẹ̀ nígbà tẹ́ ẹ̀ bá wá tan jẹnẹrétọ̀ tẹ́ ẹ̀ tan sólà tẹ́ ẹ̀ wá ń gbéná lérí ẹ̀ ń jò ní ọ̀tàn kò lè tán ẹ̀ kọ́kọ́ gbé kíní wọn èyí tí wọ́n pè ní transformer kalẹ̀ náà tí wọ́n wà ń lẹ̀ lẹ́tọ̀ọ́ máa béèrè bó lẹ́sẹ̀ máa supply iná yẹn ẹ̀ ń supply iná nísìn kò sí jẹnẹrétọ̀ kò sí power plant kò sí kíni kò sí transformer ijó àápẹ nínú òkùnkùn àwọn tí wọ́n bá kọ́kọ́ gbé transformer kalẹ̀ náà tí wọ́n bá gbé transformer kalẹ̀ náà wọ́n àwòye wáàtì wo lọ́wọ́ à ń bẹ́ wọ́n tó wá mọ̀ bí òun ó ṣe pín èyí ni bàbá ń pè yín sí ní àyín ike ẹjẹ àparapọ̀ ká kọ́kọ́ wora wa wò náà ná
ni wọ́n pèpè sínú ọgbà yìí ná ká kọ́kọ́ ṣe ìsìláwù ara wa ná mùsùlùmí nídìí kó ṣe ìsìláwù ara wọn ná kó tó di pa máa bẹ̀rẹ̀ pé irú òfin wo la lò irú òfin wo la nílò àwa tá a fẹ́ lò fi tá a ṣe ìsìláwù ara wa kí la fẹ́ gbọ́ yé ń bẹ́ torí náà eléyìí ọ̀kan nu pépà ẹlẹ́ẹ̀kejì ni pépà tí ọmọ ìyá mi mú wá láti Ìlọrin dọ́kítọ́rù wa Abdulhamid ọmọ bàbá wa Bidmasi láti Jamia mo rí i pé ìmọ̀ràn tí àáfàá náà mú wá ìmọ̀ràn gidi ni wípé fáwọ́dọ̀ ti ń bẹ nínú gbogbo tí ń lọ yìí ó nídìí ká gbé kó sọ di rọ̀símíyá wọ́n wá yan àwọn zónù kó zónù ó wá zónù ẹ̀ sí ọ̀nà mẹ́fà sóye ọjọ́rú tá a wí náà lákòókò yìí náà bọ́rọ̀ náà ti dáa tó tí ọba ṣiṣẹ́ etí òní jẹ́ ó ṣiṣẹ́ gẹ́gẹ́ bí bàbá náà àfáwa náà ti ń rò lọ ìní pé wọ́n bá yẹ kí wọ́n bá gbé nọ́ọ̀tì bẹ́ẹ̀mì ti gbé bẹ̀ yìí ni wọ́n mọ̀ pé etí ń ṣẹlẹ̀ ń bẹ̀ náà yàtọ̀ tí ń ṣẹlẹ̀ ní àyín náà púpọ̀ àwọn gbé kalẹ̀ létò bó ti ní ká sóònù ẹ̀ sọ́nà mẹ́fà wọ́n gbé àwọn mufti dìde kọ̀ọ̀kan wọ́n wá sóònù ẹ̀ sábẹ́ bàbá wa mufti diari Nàìjíríà tẹ́jọba àmọ́ pé òun náà ń ṣe mufti ni mufti diari Nàìjíríà yìí pákéjì ni ok bí ọba jẹ́ pákéjì ìjọ ni wọ́n yàn ọ̀rọ̀ sí mi yá wípé àṣetán o mufti diari Nàìjíríà àwọn ọmọ láfi wípé ìtì ń bẹ lọ́wọ́ tí ń náà ẹ̀ mọ iye ẹ̀ àwọn ọmọ kéwẹ̀ ló gbé lárugẹ débẹ̀ àwa tá à ń bẹ́ ń bẹ́ ní ẹja sọ̀rọ̀ gidi nílẹ̀ àrèwá kíjọba kó tó wá pé kó lè fún recognition àwọn palẹ̀ wọ́n papọ̀ má ní èèyàn tí wọ́n rí pé ó tó ṣáájú láàrin ara wọn wọ́n team up lẹ́yìn ẹ̀ wọ́n propagate ẹ̀ títí tíjọba ó fi fún ní recognition ẹ̀yìn tíjọba ò bá ti fún recognition kò lè di mufti láíláí kò sí pépà lọ́wọ́ rẹ̀ tẹ́ni tó kọ́ síbẹ̀ pé lónìí yo ó ti di mufti. irúgbó ti wá rí báwọn nísìn àwa náà gbọ́dọ̀ gbé kan dìde ní àyín ìta ń sọnù mufti kan yàní pé àwa náà gbọ́dọ̀ back up lẹ́yìn tiwa náà níyì. ìjọ ò jẹ́ káwọ́ ó dìde ní àyín ni pé ọ àtẹ̀lé ẹni tó yẹ ká tẹ̀lé. ààrẹ ọ̀rọ̀ tí ì sọ lánàá náà nù àwọn ìlú tiwọn ló gbé e lárugẹ tó fi dí àyè ibi tó ṣe kí ni o tọ wa. ní ìkàbí ọgbọ̀n ọdún tí mo débẹ̀ nísìn tó sókè díẹ̀ àmọ́ ibi tí mufti ìyáàrin yẹn Saliu Husseini ibi tí wọ́n wà àmọ́ ibi tó dé dúró nísìn ọlá pé àwọn èèyàn rẹ̀ gbé ní àrùgẹ. kèétí kankan àwọn mufti kan lámọ̀lẹ́ ni mùsùlùmí kan àwọn owó tí ń dà wá jẹ gẹ́gẹ́gẹ́ ni ká kọ́kọ́ tẹ̀lé náà lórí bẹ́ẹ̀. ibi tá a lè tẹ̀lé débẹ̀ ààyè tá a wà yìí ni ìta ń jà sí náà nù tí ń dá wàhálà alẹ́ torí pé tí wọ́n bá ní kẹ́ ẹ mọ́ àyè wá tí wọ́n mọ̀ lọ́wọ́ tó yẹ lè gbé lárugẹ ní zónù kan tó ju zónù ibi tí mo ti ń sọ̀rọ̀ yìí lọ kò sí o ẹ mọ́jì ká tara wa àwọn ni wọ́n bá wọn fọ́ọ̀mù ẹ̀ lánàá lábá ní àwọn zónù tàbí àwọn bàbá wọn oníbẹ̀ níjà máa Islamiyà lánàá tí ń bẹ nínú Supreme Council kò sí tani wá bẹ́ẹ̀ Supreme Council tó dàgbà jọjọ eré mi lọ tí ó lóun ọmọọṣẹ́ Adam Abdallah tani representative wa ń bẹ títí dìsín tala lọ lè nominate ń bẹ tala ń tẹ̀lé lọ bẹ. bàbá sì rí i pé a ní díẹ̀ wọ́n mọ̀ pé a ní díẹ̀ bó bá dọjọ́ wájú wọn fi pé ó òkè ìtì ìṣe fún yín ni pé ẹ jí ń dá kan lẹ̀ fún yín. ó sì parapọ̀ mọ́ gbogbo àwọn ará ilẹ̀ Yorùbá yìí náà ó ti zónù wọn ṣé Ádámù ti ó pè wọ́n fún zónù lójú kí rọ́bìtà yẹn ó ṣe kí ni o kó wà lẹ̀ láti rọ́bìtà yẹn ta ni representative rọ́bìtà níbẹ̀ yẹn kò sí o títí dìgbà tí mò ń sọ̀rọ̀ yìí nígbà tá a ṣe ń tó yẹ táwọn yà yìí lọ yẹ kó kárí láàrin àwọn àtàjọ ọmọ MARKAZ kíkẹ́ tí bàbá wa gbé kalẹ̀ ẹ jẹ́ á padà síbẹ̀ tá a bá padà síbẹ̀ gbogbo mùsíkìlà yìí kò lè yanjú o lérí ìdúró ni mo ti sọ fún yìí àwọn Haúsá mọ tí wọ́n ń ṣe lónìí kí n mọ̀ sọ yìí o torí pé agbọ́dọ̀ jí kẹ́ ẹ gbọ́ bẹ́ẹ̀ náà bó ti yé ìta àǹfààní pàwọn à ń gbé bẹ́ẹ̀ nu nínú káńsù ti Kánò yìí ní ṣiṣẹ́ àní ìwé tó ti délé mi tí ìdílé wọn ti dá mi padà síbẹ̀ ní ti ń lọ 16 years sí 20 years tí mo ti wà ń bẹ̀ nínú káńsù náà àwọn gbà fúnra wọn wọ́n ń tẹ̀léra wọn
Supreme Council wo ni wọ́n fẹ́ máa ṣe nísìnyí nílẹ̀ Haúsá nísìnyí tó ní pé mọ́lá nẹ́sùn kàbára tẹ́nìkan máa sọ pé kèfèrí nílé wọn. Wọ́n ò tó bẹ̀ o tó ò ní pé àfàkọ́rí kò láì. Wọ́n pè é sí àkàràbíu wọ́n sì mọ̀ wọ́n ló súnfí. Tó yẹ pé kọ́là gbogbo pákéjì tó tún kó lọ bẹ̀ àwọn ni wọ́n kò lé lọ́wọ́ o. Pákéjì kò lè dọ́wọ́ rẹ̀ àwọn ọ̀bálẹ̀ tí wọ́n jẹ́ wọn òwò lè rí kẹ́kẹ́. Wọn ò wọlé yẹn o gbogbo ilé àwọn àgbàlagbà wọn ni wọ́n ṣe kí ni o ni wọ́n fi ilẹ̀ ẹ̀tọ́ wọn látàná náà wọ́n sì fi wọ́n síbẹ̀ wọ́n máléjì wọn. Tẹ́gbà tẹ́ pé ilẹ̀ wa ń kọ̀wé lọ́dẹ fáwọn èèyàn láti pé kèfèrí ni wá ní àìsí ń jòwó tó pè wá. Ṣé mọ́nà náà sírù ọwọ́ alẹ́ sóhun ju ṣé Adam Abdallah lọ ní Supreme Council. Ìgbà kan náà wọ́n jọ wọ bẹ̀ àwọn ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dì sí. Àga bàbá Mudiru dà ń bẹ́ẹ̀. Àga MARKAZ dà ń bẹ́ẹ̀. Tóònù wo lẹ́ ń wá káàkiri tí ọ̀gbọ́dọ̀ jẹ́ pé sóònù dìde láti àyè. Ìta à ń ṣe fúnra wa nù o. Ọ̀dà kí n jẹ́ kẹ́ ẹ ródòdó. Tá a bá sì ti ń ṣe yíhun. Bẹ́ẹ̀ bá là ń dàrú, á mọ̀ dàrú náà nítorí pé kò sẹ́ni tó lè sọ létí ẹ̀ sẹ́yìn. Tí wọ́n máa lè promote ilé oní ilé ẹnìkan tí ń bá sẹ́bọ̀ látọgọ́rùn ọdún ẹnìkan dé lónìí ọ̀fẹ́ ẹja kẹ̀kọ́ wọn máa lò lọ. Èyí lọ fàjà tí Mudiru bẹ̀rẹ̀ náà níjọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó yẹ pé ẹ bá rí básámà rẹ̀ má ju ti jẹun tó dárò yé lẹ̀ torí kọ́ máa ké tèmi náà ní mo yọjọ́ jojoojúmọ́. Bẹ́ẹ̀ ni èmi gbàgbọ́ yé kan ni ẹ rí i pé ń gbin àṣetájá Al-Qur'ani tó dá wàhálà alẹ́ níjọ́ ta kọ́kọ́ bẹ̀rẹ̀ kìíníyà yìí ibi tọ́rọ̀ ti bẹ̀rẹ̀ gẹ́nu o. Àwọn tó wọ́n ò ṣèlè gáwọ́ àwọn èèyàn wọn. Àwọn Haúsá àwọn ò ṣèlè gáwọ́ ẹnì kẹ́kẹ́ nínú àwọn èèyàn wọn. Torí pé ẹ̀sọ́ bàbá dá láṣejù ẹ̀sọ́ lóòótọ́ wọn lè ṣàṣejù tí wọ́n bá ń já àmọ́ àwọn kan wọ́n bẹ̀rẹ̀ jà. Mudiru lè ṣe àṣejù tí máa ń já àmọ́ wàláhì tí wọ́n bá ń jà ẹ̀ mọ̀ pé tí wọ́n ń jà sí òtótó ni. Igbe kí ló wá dé ní ìsìtọ́ pé gbàtẹ́ yóò tó Al-Qur'ani rọ gbogbo àwọn bàbá wa láàrin mọ́ ń bẹ́. Àárín wọn mọ́ àwọn tó ń fọ́kọ́ tí wọ́n kalẹ̀. Àwọn èèyàn wá sọ pé torí pé tójú wọ́n pa bàbá wa rẹ̀ yà yìí ni pé wọ́n èsè sálàfí. Àwọn tó ń ná àwọn bàbá wọn èsè sálàfí. Tányányá wọ́n sì fọ́kọ́ tí bàbá wọn lẹ̀. Àṣẹ mùtámọ̀rù kan ní nǹkan bí oṣù méjì nísìnyí fún mọ́lá nẹ́sùn kàbára ní Kánú ní Jamiu Bayero ló ṣe é. Inú tí wọ́n kọ́ lẹ̀ ni pé tẹ̀fsírì tí mọ́lá nẹ́sùn kàbára kọ Raddul Azhan ila Ma'ani al-Qur'an kí wọ́n lọ lè tù tẹ̀ pẹ̀lú owó ìjọba. Mọ́lá gómi kọ̀ọ̀kan mọ́lá nẹ́sùn kàbára náà kọ̀ọ̀kan ó gbàgbé ọkọ rẹ̀ ni. Wọ́n wá ní kó pẹ́kọ̀ mi ní kéye jáde. Ìbẹ̀ lọ́wọ́ yẹ gbé jáde ẹ̀yin tẹ́ bá mi wá láti Kánò kílẹ̀ ń ṣe. Ẹ wá kà fún wọn kọ́ mọ̀ di pé bóyá fabricate ni. Àwọn tó ń náwó lọ sílé yẹn títí dì sí ni wọ́n ti sọ di ilé ìjọba. Sẹ́yà yín níṣẹ́ àti ìmọ̀ nílé ìjọba sẹ́yà yóò tí ì tó di ilé ìjọba kí lẹ́yìn ọmọ MARKAZ ṣe gan tẹ́ ẹ̀ ti fi sọ di ilé ìjọba. Bá a bá ti ṣèyí wàhálà òpin o ṣèyí à ń bara lásìkò jẹ́ níyà yín tó yé. Torí náà bá ṣèjú bá pọ̀ ẹja mọ̀ tá ṣèjú bá pọ̀ sí. Eléyìí ló yẹ ká kọ́kọ́ yanjú ná yí pé àwòdọ́wù ti ń bẹ́ ń bẹ̀ yẹn bó ti rí látàná ti wá dá ń bẹ́. Kó tó di pa àmọ́ sóònù ẹ̀ subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alal mursalin walhamdulillahi rabbil alamin.